ṣé mo dúpẹ́ o jọ ọkọ mi fún mi ní kejì torí tí mo bá mi eléyìí tán kò sí mi tí máa mú kò dẹ̀ sẹ́lòmíì tó máa fún mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti kọjá tí mo ti bẹ̀bẹ̀ pé kó fún mi lómi wọ́n fún mi ìwọ lọ́lọ́run fi ṣe gàrí tíra tó fún mi lómi jọ ọkọ mi fún mi ní kejì. ẹyọ kan yìí tèmi bá ti sọ pé mi ò tiẹ̀ ní mu mi ọmọ mi ń kọ́. jọ fún mi ò fẹ́ òní gbẹ́ ẹyọ kan ìgbà mélòó lẹyọ kan yìí máa fi tán ta ló tó fẹ́ fún mi lómi mi sí. Ẹ jọ̀ọ́ ṣé bá mi rí mọ́mì mi kọ kọjá. A ní mọ́mì ẹ̀. In case tẹ́ ẹ bá mọ̀ mí, èmi àti mọ́mì mi kọjá sìn, àgbo mi méjì dání. Ẹ wá ní pé ká jọ ká fún yín ní ẹyọ kan nù ẹ̀. Actually méjèèjì lẹ béèrè bọ̀ ẹyọ kan lálágbára láti fún yín. So àwa la kọjá sìn. Kí lẹ́nìkan ṣe tẹ́nìkan ṣe rí? Mo bẹ̀bẹ̀ ẹ fún mi lómi ìyẹn ló wá fa kó wá máa ṣe ojú àánú kó wá máa kí ló kàn wá ní o wá sọ fún mi ṣé mo rí mọ́mì ẹ̀ wò mọ́mì ẹ̀ ni mo gbé sórí yìí kó gbé jáde. Rárá mà kò rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ni pé ṣé rí omi ẹ̀yọ̀kan tó kù sọ́wọ́ wa ìgbà tá a fún yín lẹ́yọ̀kan yẹn ọwọ́ mọ́mì mi ló wà mi ìdẹ̀rí wọn sìn ọ̀fun dẹ̀ ń gbẹ mí mi ò ní máa tẹ́ bá lè fún mi ní díẹ̀ nù mí kí n mú tí mọ́mì bá dẹ̀ ti dé máa fún ohun kan tó wà lọ́wọ́ wọn padà. òǹgbẹ́ǹgbẹ́ ṣó o ró àwọn omi tó rí nílẹ̀ ojú ló fi rí ẹnu ẹ ò lè kàn. kí ni mo ṣe máa ń jọ bó tiẹ̀ jẹ́ pé kíkan fi ọwọ́ mi bù báyìí kí n mú ẹjọ́. kó o fọwọ́ bù nínú omi tẹ́mi gbé sílẹ̀ o ò lè rí orí ọ̀fẹ́ kan tí mo kàn lè ṣe kí n ṣàánú torí ojú náà ló ń rójú ṣàánú ó ní pé kó o gbé báfù kó o wá lọ pọn omi fún mi tó o bá dé kó o dà sínú báfù máa fún ẹ lómi tó máa mu ṣùgbọ́n nínú eléyìí tó wà nílẹ̀ kò jọ.